Iṣẹ́ ìjọba tó ń gba 30,000 minimum wage, epo ti lọ sókè, owó mọ́tò ti lọ. Iṣẹ́ ẹgbẹ́ kan máa wá bí iṣẹ́ ṣá. Àbẹ̀rẹ̀ kan wá lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Because ẹgbẹ́ wọn sọ 30,000 naira fún yàn lóṣù. Kí lẹ fẹ́ kó fowó yẹn ṣe? Ṣé owó mọ́tò ni? Àbí owó ọṣẹ ìfọṣọ? Àbí torí bí wọ́n ṣe increase epo náà ló ti affect gbogbo ọṣẹ, ló ti affect recharge card, gbogbo tá oúnjẹ tá everything tá fi owó ṣe. So wọ́n tó máa kọ́kọ́ máa sọ pé wọ́n increase nǹkan, kọ́kọ́ ti make provision fáwọn ọmọ yìí, because ṣe olórí lé àwọn ẹranko, àwọn ènìyàn náà là ń ṣe olórí lé lórí. So ká kọ́ máa fi àwọn ènìyàn wọ̀nyí sí consideration before ká tó máa release a policy or any law. So èyí ni mo rí bí ó kù díẹ̀ káàtó tí mo pé kán tètè bá wa mójútó, so that a lè ran àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn òṣìṣẹ́ ìjọba lọ́rùn láti lè ṣiṣẹ́ ìjọba déédéé, kán lè lọ sí ibi iṣẹ́ wọn déédéé, gbogbo ẹ̀ lè lọ ní rọwọ́ rọsẹ̀. Ẹ ṣé sà. Ní ìpínlẹ̀ Ogun tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lónìí, tí a bá fojú wò ó, a ó rí pé ẹ̀yin ní ẹ wà nínú àwọn ọ̀dọ́mọdé olóṣèlú ní ìpínlẹ̀ Ogun. Ẹ jọ̀ọ́ sà, mo fẹ́ béèrè pé kí lẹ gbójúlé, nítorí pé gbogbo wa la mọ̀ pé àwọn olóṣèlú ìkà ló pọ̀ jù láàrin wọn. Wọ́n á máa rún àwọn agbanipa síra wọn, wọ́n á máa léra wọn kiri, wọ́n á máa robi rora wọn. Gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé, kí lẹ gbójúlé tí ọkàn yín fi balẹ̀ pé sẹ́ẹ̀ òṣèlú ìyájọ́ máa ṣe yín? Ẹjẹ́ mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti ìdí pé èmi kọ́ ni mo ránra, ṣùgbọ́n Ọlọ́run tó rán òun náà ló wà pẹ̀lú mi. Ó ń ṣe agbára ènìyàn. Gbogbo àwọn tẹ́ ń pè lálágbára yẹn, they are nothing before God. Ọlọ́run kàn fẹ́ kán débẹ̀ ẹ̀gẹ́. Téèyàn Ọlọ́run máa fẹ́ kẹ́ ẹ débì kan, ìsídà ẹ máa ṣe dáradára o, àbẹ máa ṣe búburú o, á mú yín débẹ̀. Ó wá kù sọ́wọ́ ẹ̀yin tọ́lọ́ wọn ṣe, ó yẹ tí ẹ̀ wá ní ẹ̀mí Ọlọ́run lára láti jẹ́ kí ìrìn àjò tẹ́ gbé lọ́wọ́ ẹ̀ pé bóyá kó bẹnẹfìtì tó ní létà lẹ́jọ́. Mo gbójúlé Ọlọ́run tó dá mi, torí òun nìkan ni ọba tó ń ṣohun gbogbo nínú ohun gbogbo, tó dẹ̀ tó lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo. Lẹ́yìn Ọlọ́run kò sí agbára ní ìmọ̀nà ayé, torí tí wọ́n bá náà pààyàn, á kàn rí pé wọ́n dọ́dọ̀ mi, wọn bá mi bẹ̀. Wọ́n lè mú mi, wọ́n má tẹ́gùn, ayé ò dẹ̀ lè rí wa mú. So èyí tí mo fẹ́ kẹ́ ẹ understand ni pé iṣẹ́ tèmi gbé lọ́wọ́, iṣẹ́ ká tú ọmọ Nàìjíríà sílẹ̀ nínú oko ẹrú àti ìgbèkùn, kò sí ẹnì kankan tó lè fi mí ṣe nǹkan kan tí màá fi gba Nàìjíríà sílẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Bóyá kí n kún díẹ̀, ìyẹ́ nǹkan yẹn tó wá sí pé ẹ̀ tí ẹ̀yin bàbá àṣàlẹ̀ kan tí ẹ fara tì àbí tí ó ní mọ́jú lọ mẹ́lẹ́yìn. Mo ní bàbá lókè lèmi ní nígbẹ̀jọ́, mi ò ní ní godfatherism. Ẹni tó bá lóun ní godfather mi, that is to tell me that somebody has developed the nation. Èèyàn tó lè gbé rẹ̀ ní leader fún mi lẹ́yìn tó ti develop orílẹ̀-èdè Nàìjíríà tí mo dẹ̀ lè confirm kó tún lù ṣe. And political leader la máa pè is not a godfatherism, which is Dr. Rabi Musa Kwakwaso, because before I submit to him, I have seen what he has done. If he has not done anything, calling himself a politician or a leader, I cannot accept him as my leader. So I only accept him due to his antecedents in politics and what he has done for Nigerian youth, and whom I stand to represent as an ambassador of a youth. Are you getting it? So, as ambassador for youth, mo ti rí nǹkan tí Dr. Rabi Musa Kwakwaso ṣe. Ó ṣe ń rán àwọn ọmọ wa lọ sí ìlú òyìnbó pé kí wọ́n lọ máa kàwé, ló ń kó wọn káàkiri scholarship every day, every time. So record rẹ̀ ló speak fún. Torí the first day tí màá meet